lọ sọ́dọ̀ Abubakar ò ní gbà lálejò sílẹ̀ tó bá lọ ọ̀dọ̀ Umaru kò ní gbà Umaru kọ́ Usman kọ́ Ali kọ́ ibi yóò jẹ sàrà ìyẹn torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan ó jẹ ló rẹ̀ jẹ bẹ́ẹ̀ ibi yóò jẹ sàrà ìyẹn torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan ó jẹ ló rẹ̀ jẹ bẹ́ẹ̀ ibi yóò jẹ sàrà ìyẹn torí kò lẹ́nìkan kò mọ ẹnìkan ó jẹ ló rẹ̀ jẹ bẹ́ẹ̀ àmọ́ kó lọ síbẹ̀ kó jókòó tí wọ́n lulẹ̀ wọn mọ́ ló fi di irú sùfà ilé ìdáríkù ẹni tí ò ń ṣe àbùmọ́ torí pé àbùmọ́ lè tíra sẹ́ níbi ìbò tí wọ́n ní sálẹ̀ díẹ̀ kì í ṣàwọn ṣe àlóṣe tí wọ́n ń ṣe jàríhù àwọn tí wọ́n ń ṣá wọn lọ́gbẹ́ tí wọ́n lẹ́yìn tó lè nínú àwọn sábẹ́ tẹ́ ní mọ̀ ń fẹ́ lókè bí irú àbò rẹ̀ rà nínú àwọn sábẹ́ tẹ́ ní mọ̀ ń fẹ́ lókè bí irú àbò rẹ̀ rà nínú àwọn sábẹ́ tẹ́ ní mọ̀ ń fẹ́ lókè bí irú àbò rẹ̀ rà tíra tí mo ní tí mo gbẹ́sẹ̀ lé báyìí tí mo fi ń sọ gbogbo tí mo ń sọ kìí ṣe tíra ṣíà tíra àwọn afárá lọ́sọ̀dọ̀ ẹ̀kọ́ tó dodo bá débi òdodo sọ wọ́n á sọ. náà ṣe léyìí tí ẹ sọ yìí nípa Abu Hurairah yìí ẹni tàbá wá sí Madina wọ́n ma wá láti Yaman kò sí rọ́mbẹ̀ so tàbá wá lọ sí ọ̀dọ̀ àwọn Sahaba ó lọ sọ́dọ̀ Abubakar ìgbàlálejò ó lọ sọ́dọ̀ Umar ìgbàlálejò ó lọ sọ́dọ̀ Ali ìgbàlálejò ó lọ sọ́dọ̀ Usman ìgbàlálejò ó mà ṣe o níbi tí ìmọ̀ lajúdé káwọn èèyàn kọ́dẹ̀ tún yìí máa gbọ́ ṣé gbogbo àwọn tó wà lẹ́yìn yìí àbòsílẹ̀jọ́ ń ṣe ni àbí ẹkọ̀ ṣàkúnbẹ̀ níkun olódo torí ìntẹ́lẹ́kà yìí kò ṣèkò tó pamọ́ fa aláwọ̀kọ́ ní pé kàtẹ̀ ọkọ́ lọ sí àwọn aláwọ̀wá gan mudir tíra kan wà kò ṣe tíra ẹ̀sìn kò ṣe tíra tó ní ṣe pẹ̀lú ṣẹ̀rí àbẹ́sí nǹkan àbí súnà tíra àwọn alábáwá ni àṣà àwọn alábáwá ni àwọn tíra bá yẹn pọ̀ gan ẹ kí n fún yín ní ìkan tí fẹ́ dárúkọ yìí al-mustadrak fi kulli fanni mustadrak al-mustadrak fi kulli fanni mustadrak tíra yìí ẹ ka àwọn alábáwá bá ṣe rí ń bẹ̀ bí àṣà wọn ṣe rí ń bẹ̀ ẹ ka ń bẹ̀ àwọn alábáwá bọ́ ṣe rí àṣà wọn ọ̀rọ̀ wọn èdè wọn irú wà bú tó máa wù tẹ́lẹ̀ irú kankan ẹ̀ka yóò sùn inú tí ẹ̀ka nù tíra yìí tó tẹ́ pé nínú tí fẹ́ mẹ́ṣọ́ yìí ó wà nù hadith bí Ali ṣe gba àlejò ẹ̀rì pa àwọn alábá wọ́n ṣe pé ní la yas'aluna ad-dayfa aw la yus'alu ad-dayfu amma ajaahu aw lima jaa hatta al-yawm ath-thalith wọ́n ní bí àlejò kí ló mú wá àbí kí ni ó dé tó fi dé àyàfi lẹ́yìn ọjọ́ kẹta tó ti ń ṣe lálejò wọ́n ṣe máa ní kí tẹ̀lé wá ṣe nílùú wa ogbólẹ̀ sí wá o lẹ́yìn ọjọ́ kẹta níbi tí wọ́n dá ní ìjọmọlúwàbídé ẹ̀sìn yẹn náà ní púpùlẹ̀mù so àwọn tẹ́ pé àṣà wọn ní tàti mọ̀ wọ́n sí tẹ́ pé nínú àṣà wọn tún ní pé ní wọ́n lọ mú iná sókè àpáta wípé àwọn tó bá ń rìn òru tó ń bọ̀ látorí yín ayé ìgbà náà àtòru àtọ̀sán láàrin fi ń rìn kódà òru gan láàrin fi ń rìn jù so láwọn ìgbà míì ìdúró rẹ̀ ti pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn máa fòrú sùn ní ìgbẹ́nu ṣẹ̀rí à nígbàtí Islam dé òru gan ló dájú àwọn ibi ní káwọn fi rìn òun ló fi ràn wà lọ́rùn jù ló sì fi ń yára jù wọ́n gbé iná sórí òkè pé àwọn tó bá ń bọ̀ lóru kọlẹ̀ ìran wọ́n ní ìwà gan tó pọ̀ ní òun rí ẹ́ ti pé ní
nínú àwọn ìṣàtọ̀ nínú àwọn èèyàn tó ń padà sórí ìṣàtọ̀ ń bọ nínú àwọn ẹni eré wọn aláàtù náà àwọn òrìṣà ńlá tó ń bọ látù yẹn ẹni eré tẹ́ pé ní tó máa ń ṣe ní pé ní iná nǹkan táwọn fà sọ ní pé ní káàna yẹlútù láhùmù sẹ̀wík àwọn yẹlútù lè lẹ́hù hujjaj as-sẹ̀wík àwọn tó bá wá ṣe hajj kí tó ipé Islam dé wọ́n ti wọ́n ń ṣe hajj ní Kaaba tó tún máa bọ̀ tán wọ́n máa láwọn gbé ẹ̀bùn fóríṣà kankan àwọn tó bá wá yẹn yóò lọ yẹ fún ilóúnjẹ fún wọn ní tó ń jẹ yóò máa lọ́fẹ̀ẹ́ pé bọ́ ṣe máa ń ṣe ó ń bẹ lára àwọn dìsí náà míyàn bá tó fẹ́ jẹ àjẹ yóò tó fẹ́ jẹ tọrọ bá ràdó lówó ó dùn ṣe ní Mẹ́kà ó yẹ sípọ́ tí mú wọ́n sìn so ṣáwọn tó wọ́n rí bá yẹn kàtàbí àwọn sọ pé tó tún wá gbẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ Ànábì tánàbí kan wọn ní ọlá tó ń bẹ fún bí ká ṣe dáadáa sálejò tánàbí ní pé ká ṣe dáadáa sálejò èèyàn rẹ̀ níbẹ̀bẹ̀ òdòdó ẹni tó bá níbẹ̀bẹ̀ tó ní mọ́ tó bẹ̀rẹ̀ sọ lọ́wọ́n bàdíjọ́ kẹyìn pẹ̀lú yóò kí mú dẹ́fà kúpọ̀ àlejò rẹ̀ lé ní àwọn ní àbú ìrọ́ yíwà dé pé òun wá gbà Islam láti Yemen yíwà lọ bá Abubakar ìgbẹ́lálejì yíwà lọ bá Umar ìgbẹ́lálejì yíwà lọ bá Usman ìgbẹ́lálejì ó lọ bá Àlí ẹ̀rọ ní sígbàtẹ́ ìsọ ni ó lọ bá Àlí alójúlálejì lórí kíni ó ti ṣẹ̀wọ́n tẹ́lẹ̀ ni ṣó ti ṣẹ̀wọ́n tẹ́lẹ̀ ni kò yé mi náà táwọn fi gbàlálejò lórí kíni èyàn wọ́n tẹ̀ ń fi làákà ìgbà ọ̀rọ̀ tó fẹ́ sọ yóò kọ́ bí sí làákà ìwò náà àbáyé àwọn tẹ́lẹ̀ ń gbọ́ náà ṣe ọ̀làkà ìtìyín náà kò sí mẹ̀mọ́ ni ìtẹ̀lé afọ́jú pé àwọn táṣà tẹ̀lé wọ náà ni tó wáyé pé náà lọ́fẹ́ wọ̀ tátẹ̀lé ìtumọ̀ tẹ́ ń sọnù ìtẹ̀lé wọn ríran ní rẹ̀ ṣáwọn yẹn àwọn èèyàn tó rí báyẹn kàtẹ̀ sọ pé wọn àwọn tó ń ṣẹlẹ́sìn ní wọn gan tó rí báyẹn ká máa sọ àwọn ẹlẹ́lẹ́sìn náà wọ́n nígbà lálejò àti pé gan lórí kí ni ọ àlejò tó ṣẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ oló ti ṣẹ̀ wọn ìyà ní rọ́pọ̀ fún yín ẹ wá wo tẹ́sọ yẹn ẹ̀rọ ni ẹ lórí sàárà tó fẹ́ jẹ náà ni ọ èmi ṣe ń bọ́ àbáyín ká àdìsí yẹn náà torí àdìsí tó ń bẹnu Sahihu ni tó sọ orú nǹkan tẹ́sọ yẹn bọ́ yóò kílẹ̀ sáráyé pé àbòsí lẹ́fẹ́ ṣe mẹ́ torí àtẹnu jẹ tó fẹ́ jẹ náà ni torí sàárà tó fẹ́ jẹ náà ló fi ń tọ́jú wọlé káàkiri bẹ̀rẹ̀ àtúbọ̀tán ìta àwọn yí máa ń sọ fáwọn tó máa ń fún yín lésì òyìn gan lẹ́ẹ̀kẹ́ ma bá wí bẹ̀rẹ̀ àtúbọ̀tán bẹ̀rẹ̀ àlìkẹ́ ọmọ yín tó wùn látúbọ̀tán ń parọ́ ẹ wá sọ ní fídíò kèjì tó tún tẹ̀lé pé tíra tẹ gbẹ́sẹ̀ lè tẹgbára lé tẹfí sọ pé tẹ́ ń sọ tíra alùsùn náà ni tíra òun lè gbẹ́sẹ̀ lè ẹ sọ orúkọ rẹ̀ ká gbọ́ ẹ wà jọ sí abẹ́tẹ́rù báyìí ẹ máa kà ayé ìgbà wo sí gbà wo ọ̀rọ̀ kan péré a máa ka tíra 40 tó sọ ọ̀rọ̀ yẹn a máa ka fún yín lórí tẹ̀ṣẹ̀ ń gbé fúyá fóònù gan lẹ gbé sábẹ́ tébù tẹ́ ń gúgù afá gúgù ẹgbẹ̀rẹ̀ ṣaráf ti sọ ọláwọn afá gúgù tẹ́ ń gúgù bí á fóònù kú ni bí á àbí tábù tíra wo ni ẹ sọ tíra yẹn kódà láì sọ tíra ń gan a máa sọ àwọn tíra tẹ́ pé ibi tẹ́ ti bá ní rẹ́ni ibi tẹ́ ti bá rẹ́ni a máa kó wá fún yín tíra tẹ́ gbáyalé ẹ̀wọ̀n gbọ́rọ̀ tíra tẹ́yìn gbáyalé tẹ́lẹ̀ tẹ́fí ń sọ mẹ́tẹ́ ń sọ yìí ẹ̀wọ̀n alùsùn lọ sọ àwọn ní àwọn alùsùn lọ kọkùn ṣe tíra ṣí àwọn gbẹ́tọ̀ òdó bá débi òdodo wọn máa sọ a ní ìyẹn nípa àwọn alùsùn náà máa sọ òdodo nígbàtọ̀ òdó bá débi òdodo àtẹ̀dúpẹ́ báwọn tó bá yẹ́ bẹ́ẹ̀ náà ni ó dọ́kan ibẹ̀ ṣe sọ yẹn ẹ dákun kí ni tẹ́yìn tí wáyé láyé tí ń rí tẹ́sọ fáráyé pé ìtàwọn alùsùn náà sọ tó jòdòdó àfi pé ìbú àwọn sàábé nìkan kí lẹ́yìn tẹ́yìn tí wáyé tó jẹ́ ń tẹ́fẹ́sọ fáráyé pé ìtàwọn alùsùn náà tó jòdòdó bá débẹ̀ wọn máa sọ ẹ̀wà ẹ̀yìn tẹ́ ẹ̀kan tẹ́ rí báyìí kẹsọ fáráyé ẹ̀ tí rí àyàfi ìtàwọn alùsùn náà tó jòdòdó ojú pé àwọn sàábé ànábì alájájá báyìí ni tàmẹ́dò alátẹnujẹ ni abẹ́ ń tanra yín alùsùn náà kọ́ ni àwọn àfáà tó ń sọ pé àwọn sàbátẹ̀ ń bú yìí orí ibú ni tó ń bẹ̀mí kí wọ́n bú àwọn sàhábà àwọn alùsùn náà kọ́ ló ń sọ tíra alùsùn náà lè alẹ́gbẹ́ alẹ́ abẹ́ ń tọ́ra yín ọ̀rọ̀ tèmi eléyìí yóò fẹ́ dàbí èbú àbí pé èèyàn yájú kò sì sí bó ṣe rí bẹ̀ ju pé kíyàn bá fi èsì irú tẹ́ ń sọ yìí yẹn bá yẹ fi èsì rẹ̀ yóò padà fẹ́ rí bẹ̀ náà a máa ń tọ́ láti avoid ogun tó máa mú bí ìyájú èébú
orin tí ó sátara yìí náà sì kò sí pé à ń pè yín lórúkọ tí ò yẹ à ń ní nǹkan kan fún yín o ṣùgbọ́n èsì eléyìí tá à ń fọ̀ fún yín yìí bó ṣe yẹ ká fọ̀ fún yín náà nìyẹn wípé ní ẹ̀tàn jẹ ni torí gbàtà bá sọ pé tíra alùsùn rẹ̀ gbá alé láti fi parọ́ ẹ̀ ń parọ́ alùsùn náà nìyẹn ẹ̀tàn jẹ nìyẹn náà alùsùn náà wẹ́ mú wa ẹ̀dá ẹ̀ lè dárò ẹ̀yìn náà ń sìn ẹ̀ lè dárò kọ tíra yẹn kó kílẹ̀ sí gbogbo aráyé àfi abẹ́ tébù náà lẹ gbé sí irọ́ lásán tẹ́ ń pa fáwọn èèyàn ẹmú tíra alùsùn náà wá àwọn àbẹ́ àwọn alùsùn náà kan ni wọ́n sọ wípé ní àtọ́nù fi sàhábà tọ́nù fi dì mọ́mú tẹ́ níyà àwọn lọ́sọ̀rọ̀ tí mo sọ yìí bí ẹ̀ bá ti sọ pé àwọn sàhábà wọ́n rí bákan èèyàn sọ pé sìn náà rí bákan ni tí alùsùn náà wá ní tí alùsùn náà wá ní ṣéèkì tẹ́míyà ò ṣe ṣéèkù rẹ̀ aṣáájú wa nìyẹn táwọn náà tún láṣáájú tí wọ́n bí Imam Shafi'i sọ pé ní la yahillu li ahadin an yakuma fi baladin yusabbu fihi sahaba yusabbu fihi salaf kò tọ́fẹ́ nìkan kó máa gbé ní ìlú tí ẹ́ tó ti ń bú àwọn sàábé kò tọ́fẹ́ nìkan kó máa gbé ní ìlú tó ti ń bú àwọn salaf tí Imam Shafi'i sọ àwọn náà làwọn sàábà àtàwọn tó ló jẹ́ tàbí àwọn sàábà bí Sa'id ibn Musayyab bí Nafi' bí bẹ́ẹ̀ lọ bí al-Munkadir gbogbo wọn bẹ́ẹ̀ lọ bí Sa'id ibn Yazid bẹ́ẹ̀ lọ àwọn sálàfù nìyẹn láwọn tábìyìn àtàwọn sàhábà nẹ́bí àwọn tó ń pè sálàfù nìyẹn Imam Shafi'i ní kò tọ́kẹ́ nìkan máa kó máa kó ṣẹ́kù nílùú tó ti ń bú wọn tó bá yẹ pé ń tó ṣẹ́kù nílùú tó ti ń bú wọn ló ṣe Imam Shafi'i tó báyìí ẹni tó wọ́n bú wọn kọ́ kí Imam Shafi'i máa sọ ń pa tiẹ̀ Imam Shafi'i ní bí ẹ̀kan bá bú àwọn sàhábà nẹ́bí ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni ó ṣe pé ẹ̀ṣẹ̀ rẹ̀ òun àbí ṣáà nẹ́bí tẹ̀ Imam Shafi'i tiẹ̀ wí ni pé ní kọ́ mú àwọn rẹ̀ kọ́ wá fa àwọn ẹ̀ títí kọ́ fàjá kó lẹ́nu rẹ̀ ma tẹ́ ń sọ àwọn alùsùn náà nìyẹn àbí As-Sijistani wọ́n ni wa qul khayra qawlin fi sahabati kullihim wa la taku ta'anan ta'ibu wa tajrahu As-Sijistani nìyẹn nínú níyàwọn yẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tamassak bihablillahi wattabi'il huda ولا تك بدعيا لعلك تفلح ودين بكتاب الله والسنن التي أتت عن رسول الله تنجو وتربح وخير كلام إلهنا به جاء جبريل so bó ṣe kọrin wọn lọ ni àwọn adébẹ̀wá ní wa kul khayra qawli ma sọ dáadáa fi sahabati kullihim nípa àwọn sàhábé kullihim gbogbo wọn pátá ìkankanú wọn kò yẹ nìkan kúrò wala takuto ana má jẹjẹ ní tí ó ma bú wọn tí ó ma sọ àìdánpa wọn tẹ̀yìnbù ọtí wá ṣàlàyé ìtọ̀ àǹtàwọn sọ yẹn pé tẹ̀yìnbù wá ma sàlébù pé à láwájá báyìí ni ọ in tí ó dẹ̀ ṣàlébù gan ọkọ̀ ló bẹ̀ ní pé torí pé ń tó jọ ní pé ń ṣàlébù kò sí àwọn lébù yẹn wọlẹ̀ sí lára wọn báhátù nìyẹn ẹ̀ ń sọ tí ó sí lára wọn nìyẹn torí pé tí yẹn bá ń ṣe ríbà ẹ̀ ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn gbàtánà yóò ṣe pé ní ká má ṣe ríbà ọbí àrẹ̀bì wọ́n ní tó bá yẹ pé àrọ̀ ìta ìkánà fi mọ́kọ̀l ní tó bá yẹ pé tó ń bẹ tó sọ ń pa rẹ̀ ń bẹ lára rẹ̀ àwọn ibi ní tó bá yẹ pé tó sọ ń pa rẹ̀ ń bẹ lára rẹ̀ fàkọ̀dé tẹ́pta ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìyẹn gan lẹ́ṣẹ̀ tẹ́ mú ní kẹmáṣì ìgbẹ́ tó bá pẹ́ tó ń sọ ò sí ń pa rẹ̀ fàkọ̀dé bá hátà ò parọ́ mọ́ nìyẹn ò ṣe bá hátù rẹ̀ nìyẹn al-Maqdisi wọ́n ni wà yóò hóró mú bá hátù wà mbọ̀ jẹ́ pọ́sẹ̀ kí má bà wíṣàn jẹun wọ́n ni wà yóò hóró mú bá hátù wáktì yá bú nàmí matún ويورم بهة واغتياب نميمة وسخرية والكذب وسخرية والهزو والكذب قيدي أسوكم سنوني بغير خداع الكافرين بحربهم وللعنس أو إصلاح أهل التنكد ìfẹ́lò lè àkọ́kọ́ ẹ̀ tó rò ní ẹ ó jọ ìmọ́ kejìlẹ̀ kí n kà mọ̀ wọ́n ní wà yóò rọ̀mù bá tún a ṣe ká parọ́ mọ́ ẹ̀kẹ́ tí ò sí lára èèyàn ká wí a ṣe ní àrọ́mù wọ́n ti yáàbù káwá sọ̀rọ̀ èèyàn tó wà lára rẹ̀ ká máa sọ lẹ́yìn tẹ́pẹ́ tó bá débẹ̀ à ń lè sọ lójú rẹ̀
tó bá sì gbọ́ inú rẹ̀ ò ní dùn bàbá sì la fẹ́ káyà sọ lójú rẹ̀ yóò dìjà á sì dá láìdá àwọn tó wà bí ìyábù nìyẹn tó lè lè ní sọ lójú rẹ̀ tó bá pé in tí ò yẹ kó sọ lójú rẹ̀ náà ni kò yẹ kó rí pé ó ṣàìdá kódà ẹ̀ṣẹ̀ rẹ̀ tún lé kan ni namimatun bẹ́ẹ̀ náà ni akọ èké namimọ̀ gbékèyìde kó lọ ṣòfófó fáwọn èèyàn káàkiri òfófó wasukhriyatun ká máa ṣe yàn ṣe yẹ̀yẹ́ ká máa fi ṣe yàn ṣe ẹ̀fẹ̀ ká máa yẹpẹrẹ ká máa yẹ̀yẹ́ àwọn èèyàn a ṣe ní haram walhuz'a ká máa fi yàn huz'u ní ká fi yàn dápàrá ká fi yàn ṣí ká fi yàn yẹ̀yẹ́ ṣí ká fẹ̀ díyàn síta ká yẹ̀yẹ́ yàn ó fẹ́ jọra wọn walkidhba qayyidi ọ̀rọ̀ mi lọ tún mú orí lé mẹ́ ló fi jọmọ́ ẹlẹ́kìjì ta mú kà lẹ́yìn sọtẹ́fì ní pé ẹ̀rí bí lọ Ànábì ní tó bá yẹ pé tó ń bẹ lára rẹ̀ yẹn ó ti ṣe ìrìbà rẹ̀ tó bá yẹ pé kò sí lára rẹ̀ ó ti ṣe bátù rẹ̀ ìtẹ́yìn wọ́n ṣe fáwọn sàábà yìí bátù máa ẹ̀ ń parọ́ mọ́ wọn ní ẹ̀bẹ́ẹ̀rí ẹ̀ ń parọ́ mọ́ wọn ní so ẹ̀ ń parọ́ mọ́ àwọn sàábà ní so ẹ̀yin náà wà àdífẹ́ kan ẹ́ tẹ́fẹ́ fi tẹ́ǹsẹ̀ pé kìníkà jẹjẹ́ alé Abu Hurairah yíwà lọ bá kìníkà yíwà lọ bá kìníkà ẹ máa wo nǹkan o ẹ máa wo nǹkan ẹ kà ràn wọ́n lọ́wọ́ o Abu Hurairah wà ní hadith ó wà ní Sahih wípé ní ẹ máa wo irọ́ ni o kò mọ̀dá kíyàn ya ọkùnrọ̀ torí pé kò sí bẹ́ẹ̀ tó fẹ́ takò òdodo ṣe fẹ́ bí yóò dúró takò àfi kó parọ́ àbí kó yí ọ̀rọ̀ lódì àbí kó dá ọgbò tọ́mọ́lẹ̀ yóò ṣàwọn kan yìí Abu Hurairah tí wọ́n láwọn yóò lọ bá Abubakari ó kọ̀ irọ́ ni in tó wà ní hadith òun ní pé ní Abu Hurairah ti wulẹ̀ wà mọ́ṣáláṣí ẹwà ní ìyẹn ló sọ di èrò súfà ìyẹn ní ké nígbàtí ẹgbàtí lọ bá ogbò wọn tí ogbò wọn fún ìyẹn ló sọ di èrò súfà a ní rọ́ ní iṣẹ́ à ní òpòrọ́ ní ṣẹ́rí ẹ kí ràn yín lọ́wọ́ in tó jọrún kọ̀tẹ́sọ yẹn kí ràn yín lọ́wọ́ ni o in tó jọrún kọ̀tẹ́sọ yẹn hadith Miqdad ni ó wà ní Sahih Muslim hadith Miqdad òun ló dé pẹ̀lú àwọn méjì míì táwọn á wò pé kódà àwọn ní kẹ̀kẹ́ tẹ́fẹ́ jẹ àwọn á wò pé kí làwọn lè jẹ ọwá lọ ń bá àwọn sàábà wọ́n ní fa'awadna anfusana ala al-ansar àwọn bẹ̀rẹ̀ sí ń gbéra àwọn lọ bá àwọn sàábé Madina àwọn ọ̀rẹ́ ní ọkàn fáwọn ní kankan làwọn fi wà mọ́ṣáláṣí àwọn lọ́bàlọ́bà làwọn padà lọ bá nàbí jàre làwọn lọ bá nàbí ànábì wá mú àwọn lọlé ànábì etí ọ̀rọ̀ ànábì náà ló padà ṣẹlẹ̀ níbi tàbí irọ́ níyàn láti járọ bàbá yìí o ànábì wá mú àwọn lọlé ànábì wá sọ fún pé ní ẹ̀rí kí ló ń jẹ́ ìyàgùtàn yìí ẹ máa fún wàrà rẹ̀ tẹbá ti fún kẹmú tí kẹbí mi náà ṣẹ́kù tèmi ọ̀rọ̀ lọ lórí ìyẹn ṣá ní ṣókí ìyẹn gan ló jọ tẹ́sọ ipé ní wọ́n dé láti ibì kan o tọ́nà àwọn sàábà àwọn mùsùlùmí ṣe máa ń dé láti wọ́n kó nílùú wọn wà gbà Islam Medina wọ́n wà mú ní àwọn tó bá lówó láti ìṣẹ́tù wọ́n ṣẹ́tù àwọn tó bá ti ní kankan súfà ni wọ́n wà títí Ọlọ́run fi máa ṣínà fáwọn ọ̀nà fi kó súfà láti sọ pé ní àbúyọ̀ rọ́tẹ̀ ń parọ́ mọ́ yìí láti ṣe fídíò kan lẹ́ẹ̀kan pípé ní oúnjẹ Muawiya ló dájú kìníkan ó máa ló kọjá pé ó àsìkò yìí tẹ́yìn sọ àsìkò ànábì ní máa gbé súfà ó máa kàdà ní owó kọjá sísọ ó máa kàdà jẹ́ èèyàn ńlá láwùjọ kọjá sísọ so kọjá pé oúnjẹ nìkan ní máa sọ pé òun fẹ́ lọ lẹ́tẹ̀rí ẹ̀sọ́ di alátẹ̀lújẹ so Abu Hurairah tí ẹ̀ kò rí bí tẹ́yí sọ ìrọ̀ lẹ́pa Abu Hurairah ti wà ní súfà already ebi sì máa ń pa àwọn ará súfà ń bẹ̀ tí sọ́rọ́kọ̀ bá rí ànábì yóò pè wọ́n kọ́ lọ jẹ́ àbíkó ní kọ́ gbé fún wọn ṣùgbọ́n ó ṣẹlẹ̀ ní pé nígbàtí bí pa Abu Hurairah púpọ̀ nínú mọ́ṣáláṣí ó wá kírun tán ó wá dúró sí tòsí ojú ọ̀nà pé tẹ́nìkan wá fẹ́ kọjá kóhun tí ẹ̀ lè rí àwọn lè rí nǹkan sọ fún bà wọ́n ṣe alágbé wọ́n ṣe onígbé wọ́n ṣe ń bára wọ́n ṣe ní alátẹnujẹ bẹ́ ṣe pé wọ́n yẹn wọ́n ṣe olè wọ́n ṣe olùtọrọ so inú hikmah táwọn ní tí ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ náà tán ní hikmah wọ́n máa ń lò àwa náà kọ́wẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu tí ó bá jẹ́ alátẹnujẹ tó jẹ́ ní tẹ́ pé tójúbọlé ní ọ́ ní ó kàn léwo pé jẹ́ ń lọ kí láwájá
ìwọ́n mọ̀ kébi ń pa ọ́ ni láwájá tó rí ọ yẹn tó bọ̀ pé ẹni yìí ni ọ́ kò ní ìkóṣẹ̀ máa béèrè pé kó bá ti rí ọ ní òsì bẹ̀rẹ̀ sí lọ dáná sínsìn so kò ṣe pé àwọn ganu sí irú àwọn irú àwọn àfáà tó ń tẹ́ pé ọmọlé kí oyin náà lọ́pọ̀lọpọ̀ wọn yìí so àbúrò ẹ̀rọ ọdún sẹ́nà náà bí Abubakar ṣe kọjá lẹ́nà ọ̀nà ó ní òun Abubakar wá kọjá lẹ́nà ọ̀nà ẹ̀rí kò lọ lé Abubakar ò tẹ́yìn sọ pé yóò lọ bá Abubakar ìgbà lálejò ṣe máa ń gbà lálejò mọ́ṣáláṣí jẹ́ lè ta ni so mọ́ṣáláṣí ní Abubakar ti kọjá ó wá sọ pé ní ó ní káyà kan ní báyìí fún mi Abubakar ó kọjá lọ tí Abubakar tó kọjá lọ ọ́ padà mọ̀ ìdínsìn Umar náà sì kọjá ó sọ pé Umar káyà kan ní báyìí fún mi jẹ́ kí n gbọ́ Umar lọ anọ́bìsọ̀ Allah akbar anọ́bìsọ̀ Allah asọ́lá wá kọjá so wá Allah akbar bó ṣe lọ́rọ̀ àlọ́yìn ìbá lọ́bí ṣe lọ́rọ̀ ẹ̀ báyìí ó ní fàtàbá sami ọ̀sọ̀sọ̀lọ́m anábìbá rẹ̀ anábìbá smile anábìsì mọ̀kọ́ tó ṣe anábìbá smile anábìbá ní àbúrò ma bọ̀ nílé bábú ìrọ̀ ṣe dé inú ilé anábìbá béèrè pé kí ló wà nílé wọ́n ní ìgbà ìrànlọ́ máa pè bí kí n sọ pé kọ́ọ̀pù àbábọ̀ wàrà kan pé náà ló wà tí ò lè káyàn èèyàn bí mẹ́ta pàpà àrẹ́bì ní ẹgbẹ́ wa àrẹ́bì wa sọmọ́ àbúrò ìrà pé lọ pé àwọn ará súfà tó kù wà ó wá lọ pé àwọn ará súfà tó kù wà àbúrò ìrà ní nígbà tó ń gbé wọn dé òun wò pé òun nìkan tó bá mú wàrà yìí kò lè yóhun pẹ̀lú ibi tó ń pàwọn fún wa pé àwọn ilé wa kò sí wá tọ́ síbẹ̀ ànábì wá ní pé àbúrò ìrà gbé fún lábájá àwọn ilé ó parí ẹ olóhun wá gbé fún ẹnìkí ní mú tán ó mú yó òun tún gbé fún ẹnìkejì mú òun náà tún mú yó òun gbé fún ẹnìkẹta náà mú yó títí tó òun fi gbé fún ìyẹn bí 40 tí ń bá gbàgbé wọ́n sọ yóò Muslim àdísà ti ká ní o ó ní ìgbà tó wọ́n dé fún gbogbo wọn àmẹ́bùwá ní òun wá ó aláàkùnmá òun wá ó náà bọ́ òun ànábìwá rẹ̀ ànábì tí rẹ̀ lẹ́kọ̀ọ́sí ànábìwá ní ó yá ishrab ló wà bẹ́ẹ̀ sí mú ó ní ìgbà tó ń mú àmúyó ànábì tún ní ishrab ya Aba Hurairah ànábì tún ní mú òun tún mú bá tó tún mú tún fánà ànábì tún ní ishrab ó ní gbà tánàbí ìgbà tó wò rí pé òun ò rí bí músímá òun ní walladhi ba'athaka bil haqq ma wajadtu lahu masawa mo fi ẹni tó gbé ilé pẹ̀lú òdòdó mú fi búra mi ò rí bí músímá kò sáyè tó fẹ́ gbà mú gbà náà ànábì ṣe wà gbà sallallahu alaihi wasallam albarika Ọlọ́run nìyẹn albarika tọ́lọ́run fánàbí òun nìyẹn so ẹwọ bí scenario yẹn ṣe lọ tafẹ́ ló bẹ́ ni pé inú mọ́ṣáláṣí ni àbúyẹ̀rọ tí àbúyẹ̀rọ àwòtọ́ ọ̀nà kọ́ fún òun lóúnjẹ o àbúyẹ̀rọ wá padà ń sọ fún Umar ó wá ní inni la uqri'uka al-aya wa ana aqra'u biha minka ìtafẹ́ ló bẹ́ ni àbúyẹ̀rọ ni ìwà Umar mo ní kò káyà Al-Qur'ani fún mi mo ń gbà mí máa ní kò káyà Al-Qur'ani fún mi tó yẹ sí pé kò yí ké bí àmọ́kọ̀ ní kò ká fún mi o mo wá ẹ̀rọ kan láti mo ní ká fún mi ẹgan mo mọ́ ká jù ọ lọ a sì rí pé ó mọ́rọ̀ òjìyàn bẹ́ẹ̀ láfi sọ ní fídíò mi tàbí pé àgbà sheikh fakih láwọn sàbẹ́ pé ọgbó ìrọ̀ fakih ó ní ayé Al-Qur'an yẹn mo mọ́ ká jù ọ lọ ṣùgbọ́n in tó jẹ́ kí n bí ọ ni pé ní ebi ló pa mí tí mo ṣe ń bèèrè pé bí a ti bá ní kò káyà kọ́ ní fún mi bí a tó bá kà fún mi ọ lè fi ìdìrútìdùnú ṣe kí ni pè mí fún mi ní nǹkan tí wà jẹun lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti wá fẹ́ tó ó wá kọ́ mi kalẹ̀ Ọlọ́run ti wá fẹ́ tó lóore jù ọ lọ ó fi rọ́pò rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí nǹkan mẹ́ kò lọ́sọ pé ẹjọ́ fún mi ó lo hikima ń bẹ̀yẹn ni pé bí a tóun bá tiẹ̀ bí àwọn kan lè jáde bí kí ọkọ̀ sọ̀fà pé so ìtàlẹ̀ ń wò yìí à ń wò pé ètò ta fẹ́ ṣe yìí a máa nídìí owó yìí ò dẹ̀ tí ìka o ṣùgbọ́n àwọn wò pé bí
àbúlé ní ìlú wá kù torí àfẹ́ tọrọ owó direct kò sáburú ń bẹ látara àdísì ẹ̀yẹ̀wò kẹlẹ̀ ẹni tàbí alátẹnujẹ ni ẹni tó ń ṣọ́ tó ní ìtìjú pé kóhun má tún lanu sọ pé ẹ fún mi lẹ́yìn náà ṣe irú èèyàn lábẹ́ pẹ̀lú alátẹnujẹ ẹ̀mà àwọn tó pẹ̀lú alátẹnujẹ ni àwọn tó pè wọ́n tó ma lọ jagun tó ma lọ ganu sílò nílé kí la fẹ́ jẹ so oníjẹkújà wọn yẹn nìyẹn lẹ́yìn náà inú mọ́ṣáláṣí ló ti ń bí wọn kò lọ́lé wọn kò gbéra ìlọ́lé wọn alátẹnujẹ máa gbéra rẹ̀ lọ bá yín ni ṣé ẹwà ní kò gbá lálejò ṣé àlè òun ló ní mọ́ṣáláṣí ni àlejò wà fún àgbà lálejò mọ́ṣáláṣí ok òun ló ní mọ́ṣáláṣí kò gbá lálejò ọ̀bá umar náà ló tún ní mọ́ṣáláṣí umar náà ló gbá lálejò usman náà ló tún ní mọ́ṣáláṣí náà ló gbá lálejò àlè náà ló tún ní mọ́ṣáláṣí náà ló gbá lálejò àà ó clear so eléyìí ẹkọ̀ wá bí sọ pé ẹkọ̀ wá fi àìmọ̀kan hàn ní àti inú níbí ní so kò sí pé ìfẹ́ takò òdodo àbáwọn sàhábà tẹ́ẹ̀ níta yóò nímọ̀ pé aláìmọ̀kan ní kò sí tẹ́ẹ̀ gbà lọ́mẹ̀ so àwọn tó sì ń gbọ́n yín náà àwọn náà ọlọ́run fún àwọn ẹ̀mí làkà ṣùgbọ́n tààsùbù tó máa ń kó báyàn òun náà lè jẹ́ kọ́ lè ṣe làkà ìsí òdo yín tí mi fọ́n sọ pé ní ẹ̀wọ̀n ṣe máa tẹ̀lé yín náà ni àbíkọ́ máa wà wí fún yín báwọn ọmọ Fìràwọn náà ṣe rí bí odò àmì tí tánàbí Musa fi hàn Fìràwọn náà bá ṣe rí gbogbo ẹ̀ wọ́n ṣàpadà tẹ̀lé Fìràwọn náà wọnú omi náà in táwọn ọmọ yín náà fẹ́ tẹ̀lé táwọn náà yín náà jẹ́ nìyẹn àwọn sálàfù yín náà làwọn Fìràwọn náà àtàwọn ọmọ rẹ̀ tọ́nà kó ṣàánú kó má ẹ̀ka rí òdodo fún ilẹ̀ tẹ̀lé rọ́ wa sallallahu alaihi wa sallam